lọ wo àwọn Islamic studies tí wọ́n máa ń kọ́ nílé ẹ̀kọ́ tí máa ń sábà wúlò fáwọn èèyàn ọ̀pọ̀ rẹ̀ ní èyí sábà correct sí ọ̀rọ̀ mímọ́ torí pé níjọ́ tí wọ́n ń kọ́ àwọn tí wọ́n fòyìnbó kọ́ kéwú tí wọ́n fi kéwú náà ni wọ́n kọ́ kalẹ̀ lápèjúwe ọmọ àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó kú lọ́jọ́ léyá ó wà nínú àwọn ọ̀pọ̀ àwọn kútùbù tafasir bẹ́ẹ̀ tí ò sọmọ ànábì ẹyọ ọ̀kan tó kú lọ́jọ́ léyá rí ní ìtorí wípé ìyẹn làwa gbọ́ wọ́n sì ní ìyẹn ló kó dààmú bá àná Muhammad ìbànújẹ́ ni ọlọ́run ní kó lọ kírun Eid ó wá dé Eid ó wá gbàgbé ìbànújẹ́ yẹn jẹ́ ó gbàgbé ní wọ́n ń ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wọ́n lọ wá ṣe bẹ́ẹ̀ lórí méje ó ṣe lẹ́lẹ́kejì lẹ́lẹ́karùn kí jìbìtì wá ní orí ìrún lọ́wọ́ wọ́n wá sọ gbàgbé dẹ́sìn eléyìí ni akadhibun wa iftirahatun ó dàbí ìgbà tí wọ́n bá ń sọ wípé ẹnìkan bá ṣe ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ó bá wá sórí ilé ayé nílẹ̀ Yorùbá lórí àgbélẹ̀rọ ni àwọn kan ni wọ́n hún kò sí tó jọ bẹ́ẹ̀ torí pé àkọ́kọ́ ni pé gbogbo ọmọkùnrin tá nẹ́bí bí ló ti bí wọn kó tó dà nẹ́bí Ọlọ́run sallallahu alayhi wa sallam kò sì kírun ìdù kárí ní Mẹ́kà Suratul Kawthar suratun madaniyatun ìṣúra tí ó sọ̀kalẹ̀ Mẹ́kà tẹ́tẹ́ Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ Madina ló ti sọ̀kalẹ̀ tí ó sì kírun ìdì rí ní Mẹ́kà báwo lọ́mọ rẹ̀ ṣe wá fẹ́ kú Mẹ́kà nígbà Nábì sì fẹ́ ṣe ìjírà kúrò nílùú Mẹ́kà lọ Madina gbogbo ọmọkùnrin tó wà lọ́wọ́ rẹ̀ ní ò sí láyé mọ́ obìnrin nìkan ló kù fún nígbà ó dé Madina lọ́lọ́run tó pàṣẹ fún kó bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀ Ramadan yẹn náà àkọ́kọ́ tó kọ́kọ́ gbà yẹn náà ló fi bẹ̀rẹ̀ ìrun Eidul Fitr léyìí tó ń túmọ̀ sí pé Eidul Fitr là Nábì kọ́kọ́ kí pẹ̀lú kábàrà méje nì àti kábàrà márùn kó tó wá kí ìrun léyà ó yẹ ká bira wa léèrè pé ṣé tọ́mọ rẹ̀ bá kú léyà ó tó wá kú nítunu àwẹ̀ náà wọ́n gbé yẹn lé wa lọ́wọ́ ká Nábì tó wá bí ọmọkùnrin míì ó ti kírun Eid mẹ́fà pẹ̀lú kábàrà rẹ̀ méje kábàrà márùn kọ́lọ̀ tó wá yàn dá ọmọ rẹ̀ tó wá kéde fáwọn yẹn pé wulidati li laylatan ghulamun fasammaytuhu bismi abi Ibrahim wọ́n bí ọmọ kan fún mi lóru méjì lónìí o mo sì sọ ló kọ bàbá mi Ibrahim ọmọ náà tún wá pọ́dún méjì láyé kọ́lọ̀ tó gbẹ̀mí ẹ̀ kò sì bọ́ sásìkò ọdún so ìyẹn ò fi hàn pé wọ́n gbé yẹn lé wa lọ́wọ́ àgbàbẹ́ ayé rán láwọn táyé mẹ́ lónìí láfáàgbà tí wọ́n ń pè ní wáàsí káàkiri ayé kódà wáàsí yẹn náà wọ́n yìí ṣe tá à ń gbọ́ lẹ́nu wọn àfáàgbà sí ni wọ́n yìí wọ́n sì yọ wọ́n kúrò ní àfáàgbà nítorí pé wọ́n èé ṣe albahith wọ́n èé ṣe rìsáṣà tí wọ́n ní kankan kátírà kankan tí wọ́n fi ṣe wáàsí kò sí láì fi bẹ́ẹ̀ yìí wọ́n sọ wọ́n dá láì mọ̀kan àmọ́ kẹ́nìkan máa ń sọ fún wa pé ìmáàmù olú kan sọ bẹ́ẹ̀ ìmáàmù gbá kan sọ bẹ́ẹ̀ rárá o kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin ẹ béèrè tíra àtàbà àtìrí ní tí ó mọ̀ ní pé wà qila wọ́n sọ tó bá bí wọ́n léèrè pọ́mọ olókun wọn ni Kọ́sìmù ni Kọ́sìmù sì ti kú ká nẹ́bí tó dà nẹ́bí Ọlọ́run àpèjúwe kan lèyí ni ká máa wà nínú òkùnkùn nínú àìmọ̀kan kó wá máa di pé níjọ́ kan ẹnìkan wà bá wọn máa wá pàdé láwọn ìlú tó advance láwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa Islam wọ́n máa bí léèrè kan ló mọ̀ nípa ẹ̀sìn tí yóò mọ̀ túmọ̀ rẹ̀ àti rí pásítọ̀ kan nílùú wa níyà yín nígbà kan ó sì kó àwọn èèyàn jẹ ó lóun kéwú àṣekòkè nǹkan kan yóò wá máa sọ fún wọn pé kí ni túmọ̀ Fátíà ṣé wọn àmọ́ pépè ni yóò máa sọ bẹ́ẹ̀ fún wọn yóò máa fi tàn wọn yóò wá ní wọn ò ṣépè fún yín mọ́ṣáláṣí wọn tún wá ní kẹ́ ẹ ṣàmì àwọn ẹni wọ̀nyí wọ́n dẹ̀ kó sí lọ́wọ́ kọ́lọ́n tó padà fún wa níṣẹ́gun lórí arákùnrin náà kódà bẹ́ẹ̀ làwọn kan tẹ̀lé nu ni kọ́lọ́n tó padà tún lẹ́ lòmíì padà ṣojú àpáwá dàbí ojú ara torí pé a fi mọ̀mọ́ àwọn èèyàn à ń fojú yẹpẹrẹ àwọn nǹkan nì pé wọ́n kéré pé kìí ṣerú tó yẹ ká máa rán ìkànnù àpò lórí ẹ̀